eléyìí tí ààrẹ wa ń sá káàkiri tó ń sá lọ sí ìlú òyìnbó káàkiri bí Àjàlá Trump yẹn kò ní kankan yìí nǹkan ti bàjẹ́ kó ṣe àtúntò sovereign country sovereign state under United States of Nigeria without any form of division ó tún Nàìjíríà tó without any form of division based on kìnìkan kó ṣe gbogbo ẹ̀ kó ṣe dáadáa eléyìí táwọn èèyàn wá ń jà wọn làwọn fẹ́ẹ́ lọ wọn ò nílò ẹ wá wò party state ẹ̀ kó jẹ́ country kan state kan wọn ò ní jà ṣé nítorí pé marginalization injustice ló jẹ́ káwọn èèyàn wá dìde kò sígbà táwọn èèyàn wá náà ò ní dìde bọ́n gbé Sunday Igboho kọ́ máa wá síbi Sunday Igboho ló ní dìde bọ́n gbé Simon Akpan ṣé Ngozi Orábùẹ̀sẹ̀ yẹ dọ́kítọ̀ ní tó tún jáde ń sìn tó náà bú tó bí èmèrè yẹ ṣé ọ̀nà tún dìde mọ́tún káwọn èèyàn náà wá ti jáde ó dìgbà tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ ṣé ohun gangan tí àwọn èèyàn yìí ń jà fún tó ń bí wọn ní tó ń sọ pé wọ́n ń pa àwọn èèyàn wáyé ìgbà yẹn àlàáfíà ìjọba ààrẹ ló sì lè ṣe bí ààrẹ yìí náà ti wà bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀ náà ti jà ṣe bá jàgbára ni bẹ̀rẹ̀ mi sọ fún wọn àìdíẹ̀ president Bọ́lá Ahmed Tinubu kò lè gba Yorùbá nation fún wọn Tinubu ò ní fẹ́ kí Nàìjíríà pín lórí o kàn gbàgbé ohun tó ń pè ní Yorùbá nation kò lè gbà á ṣebí ìgbà tí bàbá tí àwọn Aláròyé tó ń lọ interview bàbá mo wà lọ́dọ̀ bàbá mo ní bàbá mo query bàbá tó yẹ mo ní bàbá ohun tí Bọ́lá Ahmed Tinubu dání national ni ohun tí ẹ̀yin gbé dání Yorùbá nation ni kò jọra ẹ̀yin náà lẹ sọ pé tọ́ba ní kẹfà nìkan kalẹ̀ Tinubu náà ni ẹni tó ṣe lẹ́kọ̀ọ́ ní bàbá kí ni ò lè wọ́ọ̀kì o ìgbà tí wọ́n wà ó lè dákẹ́ tọ́ba dé pé mi làwọn agitator bàbá lálọ́ bàbá ẹni tẹ́lẹ̀ fẹ́ fà kalẹ̀ ni ẹgbẹ́ protest letter lọ sọ́dọ̀ ẹni sí bàbá náà yẹ kó lọ bá bàbá kí òyìnbó yẹ kó lọ bá èmi wà lọ́dọ̀ professor tó ìlọsọ tó wà interview ẹ̀ mo ní bàbá kí ni ò papọ̀ kò ṣeé ṣe ẹni yìí ó ń jà fún orílẹ̀-èdè Nàìjíríà Yorùbá nation ní tiwa ẹ wá ní ẹni yìí ni o ṣé wọn ní bá fojú wò ní pé ẹ ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu ojú wo lẹfẹ kí ọmọ Yorùbá wá fún òní ok ààrẹ tó bá jẹ́ mi tó bá fẹ́ sọ ṣe bí bàbá sọ pé tó máa ní kó fa nìkan ó ti fa Tinubu kalẹ̀ fún wa President Tinubu ìsàlẹ̀ kí ló yẹ tí bàbá ọlọ́ba ń sè kó lead the prophet letter kó gbé lọ sọ́dọ̀ ẹ̀ kó ní kó fa green clement ṣó máa ṣe é ṣe yìí but tí Yorùbá bá ṣe papọ̀ tí gbogbo Yorùbá pápá tí mo ṣọ̀kan àtàwọn Afẹ́nifẹ́re tó parí ìjà àtàwọn Sunday Igboho Àgànàgà àti màmá oníkì tí gbogbo àpapọ̀ bí ayé bàbá Awólọ́wọ̀ kò sí ẹgbẹ́ tí mo sọ fún yín ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní jẹ́ Yorùbá náà ni ó máa tẹ̀lé àmọ́ ìpa àwa ẹ̀ lè yan ó dà níbo làárẹ̀ fẹ́ tẹ̀sí báyìí sọ́dọ̀ pàtà pẹ́sọ̀rọ̀tì Afẹ́nifẹ́re tiẹ̀ àbí bàbá Adébánjọ Afẹ́nifẹ́re tiẹ̀ àbí Yorùbá council of elder ló fẹ́ lọ àbí nìyà níbo ni bàbá yẹn fẹ́ lọ ẹni bí Yorùbá ká ṣe pín àwa ohun tó fi àjẹ wa gan tí Yorùbá bá ṣọ̀kan bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu á ṣe tiwa ẹ wo gbogbo àwọn Haúsá bí Buhari ṣe burú tó yẹ ṣe gbogbo wọn tẹ̀lé ṣe gbogbo àwọn Haúsá tẹ̀lé lẹ́yìn ẹgbẹ́ kan protest nígbà díẹ̀ torí pé àṣọkan ni ẹ tó bá dẹ̀ sọ fún pé a gbọ́dọ̀ ṣọ̀kan ẹgbẹ́ rúdurùdu tó wà kúrò náà ẹgbẹ́ èpè kúrò ìyẹn lèmi sọ fún nígbà kan ẹ̀yin blogger kílẹ̀ ń ṣépè fún èpè ní òde rán kankan káwọn blogger kankan rán sí kan láwọn ṣépè fún èpè ló fẹ́ jẹ́. Aláròyé máa wí o. iṣẹ́ ohun tó ṣẹlẹ̀ yìí o prophecy ní 2023 lé o ò lè léyìí iṣẹ́ ohun tí mo sọ síbẹ̀ rẹ̀ ohun tí mo sọ síbẹ̀ rẹ̀ o pé the APC and Tinubu are determined to do everything within their disposal both physically, spiritually, financially and scientifically to rig the 2023 presidential election. Wọ́n tí mo sọ tí òun rèé òun náà ló fẹ́ kọ pé APC o wọ́n lo gbogbo ipá ọgbọ́n ìmọ̀ àti òye tí wọ́n mọ̀ gbogbo agbára nínú àdúrà nínú ohun gbogbo láti rig election pé Tinubu ní ó rig wọlé. Mo wá sọ síbi wípé kí àwọn èèyàn Àtíkù tí wọ́n bá wẹ̀ kàn fẹ́ wọlé kí wọ́n ní àwọ̀jọ́ kan pé àwọn APC yóò rig ẹ̀ o nítorí wípé wọ́n ti pinnu wípé wọn ní fẹ́ kàn probe wọn. Ta ló fẹ́ sọ fún mi pé nǹkan tó wà bẹ́ẹ̀ ta ló fẹ́ sọ pé gbogbo ohun tí Tinubu fèsì kì í ṣèjọba Buhari ló dálẹ̀ ni tí wọ́n ṣe twenty one twenty balabala nítorí wà bẹ́ẹ̀ ni wọ́n á sọ fún mi pé tí àwọn Àtíkù o tí wọ́n bá ti ṣe àdúrà ọjọ́ kan yẹ o wọ́n ní wọlé nítorí wà ní prophecy in 2020 kékeré tún nìyẹn o mo wá kọ ìwé sí wọn àgbà ọ̀jẹ̀ òṣèlú kan wá bá mi nínú Ìbàdàn
pé kí làwọn wọlé mo dẹ̀ kọ lẹ́tà mo ṣe kọ sí Trump n ta ilé ṣe lè tẹ́ fi wọlé o àwọn APC o because it's not in the mindset of kò sínú ìpinnu Ọlọ́run fún ààrẹ Tinubu kó jẹ́ ààrẹ ṣùgbọ́n tó bá wọlé o ó wà ń bì pé ìṣòro tí ò dé bá orílẹ̀-èdè Nàìjíríà olómadé bá wọn pé and there will be chaos all over Nàìjíríà pẹ̀lú dùdùdù dáadáa ní dèdè ló máa wà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ṣé o sì lè gbé tó wà bìdì tó wà nínú prophesy bíi 2023 lélẹ̀ ẹni tó bá nínú ni kó lọ wò kó lọ kà èmi náà rí ìgbà tó gbélé tàdọ́dọ̀ àwọn arábí nítorí ìjọra ìlójú kankan wọ́n ṣe kankan àwọn PDP wọ́n ṣe kankan ìkan nínú àwọn èèyàn wa torí kí nígbà ó dẹ̀ sá lọ sọ́dọ̀ àwọn Tinubu ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n dáṣọ kásọ̀tù sáwọn pásọ̀ gba bishop táwọn ẹbẹ̀ sí gbàdúrà àbí bishop ṣe gbàdúrà wọ́n sì wọlé wọ́n rí gẹ̀ kí ló kẹ́ níbọ̀dì gbogbo ohun tó wà bí pátápátá ẹni tó bá dà kó lọ ka prophecy 95% tó wà bẹ́ẹ̀ ló ṣe pátápátá ìgbà tẹ́lẹ̀ ṣe wà parí tán làwọn èèyàn PDP wá kéwì ẹ̀pà òbòrò mọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni the election was grossly manipulated in favour of Tinubu nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni tí mo sọ nìyẹn tó dẹ̀ clear kò sí kan tí mo fẹ́ sọ fún ọ̀rọ̀ ìdúpẹ́ kó ní ṣọ́ọ̀ṣọ́ Nàìjíríà tó ń bá rí ààrẹ bí mi tẹ̀ kiri ohun tí mò ń sọ iná ni máa sọ fún ọ kò dáyà sí lè kiri bọ̀ tí ń bá rí lójúkorojú nǹkan tí máa kọ́kọ́ sọ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe pín. Ifá ni ààrẹ Tinubu ṣe bí àwọn kan ló pè ní Jagaban ìdí rèé o kì í ṣe pé mo kàn déédéé jọ lórí ẹbí wo pé ẹ jẹ́ ká gbé báyìí before the election ó ní ẹgbẹ́ epo pamọ́ ẹgbẹ́ náírà pamọ́ a máa dìbò a máa wọlé sórí bẹ́ẹ̀ tàbí òrí bẹ́ẹ̀ ó tún wá wò ó ní ẹgbẹ́ kínní ọ̀hún wá èmi ló kàn wọ́n ti pè fún gbogbo ẹ̀ sí lọ́dẹ̀ about 40 people ló bá máa yẹ contest wọ́n ti pè fún gbogbo ẹ̀ sí ó dà ìgbà tó wá di wípé wọ́n fẹ́ lọ sí house supreme justice tó tún ṣe kiri ẹ̀ ní Àbújá àgbàdo wò pé gbogbo àwọn lọ́ọ̀yà wọn wọ́n dẹ̀ ń ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ rí títí tí wọ́n fi ṣe kiri ẹ̀ tán ni àwọn lọ́ọ̀yà àwọn Àtíkù àwọn òbí tí ẹ̀sẹ̀ tó gbé ṣe gbàgbà báyìí lórí ẹ̀ ara àwọn òkè eléyìí kì í ṣòjì lásán èmi wá wọnú àwẹ̀ àti àdúrà Olúwa yìí wà dára wo ni bàbá ìwò ìbí nílẹ̀ Yorùbá kò jẹ́ tuntun ó yí àwọn àgbà ohun tí mo sọ àwọn ọ̀dọ́ tí ò mọ kankan ní Olúwa kí ni láti ní bá Olúwa irú agbára wo ni bàbá yìí ló báyìí tó ń sọ̀rọ̀ báyìí tó sì ń ṣe báyìí tó sì ń báyìí tó sì báyìí wọ́n á wò pé gbogbo àwọn bàbá Ọbásanjọ́ àwọn aláṣẹ nígbà tí wọ́n máa ń kọ lẹ́tà tí wọ́n máa ń tako àwọn ààrẹ àwọn wọ̀nyí ò ṣe kankan wọn mo bá wọnú àwẹ̀ àti àjọ Olúwa fi di abájọ mi Olúwa sọ pé alágbára kan ní Ifá ni kí ni wọ́n pè ní Ifá authority ló jẹ́ Ifá alágbára kan ní bàbá yìí Ifá kì í ṣe pé mo fi bà á jẹ́ authority ní bàbá yìí tó o láti sọ̀rọ̀ báyìí ẹ̀rù á máa fa gbogbo ẹni wẹ̀ Ifá lè mi sọ ìlú sọ nígbà kan máa ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ifá. ṣé mú kan tó wà ní ìsọ̀tọ́ni wa nìyẹn wípé gbogbo ohun tí oníkálukú bá ní state kó máa fi tú state ẹ̀ ṣe kí wọ́n dẹ̀ máa mú díẹ̀ lọ sí ọ̀dọ̀ federal government. tá sọ pé kàn ṣe ní suffering country suffering state kí state kankan kó dá dúró kí bí orílẹ̀-èdè kan bí state kan London United States of Nigeria tí wọ́n wá máa ní tó máa jọ ṣe pàdé papọ̀ ok n tó bá rí ní bí o máa fi ṣe àtúntò ìlú ẹ̀ kó lè dáhùn iye báyìí lẹ́ẹ̀ máa fi sókè kò ní fáwọn yẹn. àwọn ará òkè àyà ló mọ tí wọ́n rí tó fi ṣe bẹ́ẹ̀ nítorí pé kíní ẹ̀ ò fẹ́ fọ̀ wọn ni tó bá fẹ́ fọ̀ wọn ṣe mọ̀ kọ́ níjà torí pé kò fẹ́ fọ̀ wọn ló fi débẹ̀ àti pé nígbà tí ààrẹ máa ṣe Èkó gangan ló gé ìkíní ẹ̀ jù bóyá torí wípé àwọn ará Èkó ń jẹnẹrétì owó tó pọ̀ jù náà fi ṣe bẹ́ẹ̀ mi lè sọ sáà nìyẹn torí tí ò bá dá mi lójú pé fífẹ́ sọ sí. ẹ rí i pé àwọn
Biafra nation Yorùbá nation àwọn ló ṣáà ń ṣe kíní yẹn tí wọ́n ṣáà ń ṣe gbogbo nǹkan wọ̀nyí tí kò lójú kò lọ́rùn tó ṣáàdì wípé gbogbo ẹ̀ ṣáà yà dáadáa wọ́n náà bẹ̀ sí gbàdúrà kí la lè ṣe báyìí orílẹ̀-èdè wa ò gbọ́dọ̀ máa lọ báyìí lábẹ́ sí gbàdúrà Ọlọ́run wá fìdí hàn mí kò lè ṣe àì pẹ̀lú àwọn èèyàn ohun àkọ́kọ́ tá a ṣe ni pé àkọ́kọ́ kọ̀wé sí àwọn olórí wa pátápátá akọ̀wé sí ààrẹ agbésínú pépà akọ̀wé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu agbésínú pépà yípa akọ̀wé sí nìkan agbésínú pépà akọ̀wé sí chief of defence staff chief of army staff chief of air staff chief of naval staff IG àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ senate president speaker house of rep àtúkọ̀wé sí national security adviser and minister of defence àtúkọ̀wé sí gbogbo àwọn ọba àtúkọ̀wé sí gbogbo àwọn 36 state governor àtúkọ̀wé sí gbogbo 36 state speakers house of assembly àwa sì ṣe ń kọ̀wé sí àwọn sheik wọ̀nyẹn àwọn àgbààgbà àtọ̀bà nílẹ̀ Haúsá àtọ̀bà nílẹ̀ Ìgbò àtọ̀bà nílẹ̀ Yorùbá ẹ wo kíní ẹ fojú wo akọ̀sí ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Babangida Abdulsalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo kíní yìí o ẹ̀yin sọ pé ẹ fẹ́ kí Nàìjíríà pín yẹ́n ṣe better alternative tẹ́ ẹ bá fẹ́ kí Nàìjíríà pín tẹ́ ẹ dẹ̀ fẹ́ ká jagun tẹ́ ẹ dẹ̀ fẹ́ kí atúnwèsì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí bí rélé tó ṣẹlẹ̀ ní 1967 ní ayé Biafra kí ló dé tẹ́ ẹ gba ilé ìyẹ̀wò a sọ fún wọn pé àwa kọ́lẹ́tà àrẹ̀jẹ́ iṣẹ́ àìsí gbogbo wọn pátápátá nǹkan báyìí ló yẹ ká ṣe àwọn èèyàn wa yìí o ibi tí nǹkan dé dúró lé ní o ọmọ kékeré Ìgbò báyìí Nàìjíríà ti sùn ọmọ kékeré Yorùbá báyìí oyún ní pàápàá Nàìjíríà ti sùn Nàìjíríà ò lọ síwájú kò dúró sójú kan àti ẹ̀mọ́ bí tá a wà àwọn agbélé ìkàlẹ̀ wúdà kí ló dé tó ìjà ká ṣe pé a ní 36 state kí gbogbo 36 state yẹn kó jẹ́ sovereign country sovereign state under United States of Nigeria lábá fún ní United States of Nigeria adẹ́kọ̀ọ́ sí wọn gbogbo wọn dẹ̀ accept ẹ̀ wọ́n dẹ̀ ní kó dá pé eléyìí dá then tábà wá ṣe bẹ́ẹ̀ oníkálùkù yóò máa develop orílẹ̀-èdè àti state yẹn nígbà bá wá rí níbẹ̀ ẹ máa ṣẹ̀dẹ̀ sí àkójọba kò ní sí pé ẹnìkan jàga àná sàbújá à ń ṣe kinní kan kò sí ẹni tí ò fẹ́ ní òmìnira yẹn lọ́wọ́ gbé kalẹ̀ fún un pé ok irú kẹta ń sọ yìí o irú ẹ̀ ni wọ́n ṣe ní Amẹ́ríkà ní 50 states 50 country yẹn adúlọ́ sọ pé irú eléyìí o náà olówà ní United Arab Emirates kéde yẹn ìlú méje ló wà bẹ́ẹ̀ state méje ni Dubai wà tayọ àwọn aṣàlàyé fún ọkọ̀dà tí kíní yìí tó bá lè rí báyìí a lè ṣe Kaduna ká sọ ní Arewa state kọ́ wá develop ẹ̀ better than Dubai a lè ṣe irú Ìbàdàn yìí ká develop ẹ̀ better than Washington DC than Texas àwọn sọ fún pé ok irú abáyẹ ònìṣà a lè develop ẹ̀ káwọn jẹ́ China of Africa sọ́dọ̀ alẹ́ táwọn èèyàn wá lọ tí à ní kankan yẹn kò rí bẹ́ẹ̀ irú Èkó yẹn sì wọ́n jẹ́ Èkó nation wọ́n ṣe é gan oníkàdùn máa develop eléyìí tí wọ́n láwọn èèyàn wọ̀ níṣẹ́ kò rí bẹ́ẹ̀ onísíjà tó bá wá ṣe é bẹ́ẹ̀ Abuja yẹn sì máa remain as our federal capital wọ́n táwọn bá ṣe kò sígbà tí Nàìjíríà ò ní pín kò sígbà tí Yorùbá ò ní lọ kò sígbà tí Ìgbò ní lọ kò sígbà tí South ò ní lọ nítorí pé gbogbo nǹkan ti sún wọn àwọn kan ń gàba lérí ẹnìkan nǹkan tó bí nǹkan tá à ń ṣe lọ́wọ́ ni àwa gbé fún wọn àwa sọ pé ok nítorí pé a fẹ́ ṣe nísìnyí pé a fẹ́ ṣe World Press Conference níbi tí World Press Conference yìí láti wá ṣe ìgbékalẹ̀ ìwé yìí táwọn fún àwọn olórí wa pátápátá àwọn aláṣẹ àwọn èèyàn wa àwọn ààrẹ àná bàbá Ọbásanjọ́ la fẹ́ kó jẹ́ ààrẹ rẹ̀ tó máa jẹ́ chairman alága àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ láti wá gbé ìwé yìí fún wọn ìwé memorandum wa fún àtúntò orílẹ̀-èdè Nàìjíríà sí United States of Nigeria bẹ́ẹ̀ láwọn àgbẹ̀ fún àwọn èèyàn wa gbogbo ohun tá a wá fẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ohun tá a fẹ́ kó wọ́n ṣe gbogbo àtúntò yẹn pátápátá inú ìwé tó wà lélẹ̀ so a ní gbé fún wọn ní kọ̀rọ̀ a jẹ́ pé gbogbo àgbáyé ló máa wà bẹ́ẹ̀ adé máa ń fẹ́ ta àwọn ambassador foreign ambassador yàtọ̀ àwọn ọmọ wa tó wà nínú àwọn náà wá ẹ wá wo kíní káwọn náà gbé yẹ̀wò because a lè máa ba lọ báyìí kò sí ẹni tí Nàìjíríà ò sùn
tọ́ba nìkan bá sọ pé nàìjíríà ò sùn irọ́ ló pa kò sẹ́ni tó sùn ó máa ná wa lówó gan à ń fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n ràn wá lọ́wọ́ èkó láti máa ṣe a set up committee a lè máa ṣe ní city fufu magazine headquarter ní èkó ibẹ̀ láti máa ṣe a máa gbé ìwé yẹn kalẹ̀ ìwé àtúntò yẹn gẹ́gẹ́ la máa gbé kalẹ̀ but a fẹ́ ṣe ní world press conference kí gbogbo ayé mọ̀ pé àwa ọmọ nàìjíríà náà alọ́pọ̀lọ́ kì í ṣe òyìnbó nídìí òyìnbó pa sọ fún wa a lè ṣe àtúntò orílẹ̀-èdè wa láìsí ọwọ́ òyìnbó kankan níbẹ̀ àwa àgbẹ̀ kìíní ẹ̀ka lè fún àwọn yẹn so àwa ń wò pé lọ́dún yìí la fẹ́ ṣe tọ́lọ́run bá bò wá láti ṣe kábàárò tó máa ná wa lówó ìyẹn la fi sọ pé káwọn gbogbo ọmọ nàìjíríà lókun kọ́ ràn wá lọ́wọ́. kí mo lọ́kùn Sunday Igboho tí wọ́n ní mò ń bú ní 2022 January báyìí ni mo bẹ̀ sí ṣe prayer lórí òkè àdọ̀tún òkè àdìpásọ̀ àbẹ̀sí lọ sórí rédíò àkàwọn èèyàn tó àbẹ̀sí gbàdúrà èmi lẹ́nu àkọ́kọ́ kan lọ́wọ́ fídíò mi 2022 pé Sunday Igboho ní ṣe Easter níbẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wa ìgbà tó bẹ̀ sí pariwo pé Sunday Igboho kankan àgbéra mo lọ sí Kútọ́nù ìgbà tí mo dé Kútọ́nù náà wọ́n mú ọmọ mi wọ́n ti mọ́lé torí pé fẹ́ yàtọ̀ tó Sunday Igboho ni ọmọ tí wọ́n mú yẹn lè o tí wọ́n ti mọ́lé o. ó lè wọ́n bẹ látago méjì lágo mẹ́jọ alẹ́ Sunday Igboho dúró tí ó ṣe dáadáa òun náà ló bẹ̀ sí bí àwọn ọkọ̀ tó wọ́n náà fẹ́ ṣáàjì ẹ̀ ìgbà tó dé bí nǹkan tó di sẹ́wọ̀n tàbí mo lọ bá wọn èmi ni mo kọ́ àwọn ọmọ ìwà ẹ ṣáàjì mi ẹ rìlíìsì wọn òun rè mọ́tò tó fi gbé Sunday Igboho lọ sí jùsì kìíní tá a gbé lọ fún mi àwọn làwọn aṣọ ní Apostle Sunday adéyẹmọ Igboho Jésù òun rè sàmàdí àwọn aṣọ èmi rè fọ́tò kọ̀ntrólà Kútọ́nù prison òun náà rí àwọn tá a jọ lórí ìgbà tá a débẹ̀ pé òkè olúwa báwa gba ọkùnrin yìí má jẹ́ ó kú o ṣàánú fún o nígbà tá a gbọ́ pé Sunday ni àbájá pé Christian àbájá lọ ó sì yí wa àti gbé bíbélì kì látọjọ́ náà àti wàá bẹ̀rẹ̀ sí gbàgbọ́ títí lọ́rọ̀ òru wọn kò tì mí fóònù nọ́mbà tó fún mi wà lọ́wọ́ mi you keep on praying for this mi ò sọ pé àwa nìkan là ń pray for Sunday Igboho èmi mọ̀ wípé a lot of people ló ń pray fún but ní prison tó wà èmi sọ pẹ̀lú àwọn èèyàn mi ní gbogbo òru tí ọjọ́ tó fi jáde làwọn gbàdúrà fún pẹ̀lú àwẹ̀ ẹni kan tó ṣẹlẹ̀ nígbà tá a lè kíkú tán nídé pẹ̀lú ọmọ yẹn a lọ sọ́dọ̀ ìyá àwọn pásọ̀ tó lead wọn lọ ní òlọ a lọ sí Igboho a lọ bá làájá ìyá Sunday wọ́n ṣe débẹ̀ lọ Sunday Igboho pé wọ́n dẹ̀ sọ fún màmá ẹ̀ pé táyì ni àdẹ̀kí màmá wọ́n dẹ̀ gbàdúrà fún wọ́n dẹ̀ padà ẹ̀ẹ̀mejì mẹ́ta la lọ síbẹ̀ so kí wọ́n á lè nìkan fẹ́ sọ wípé Ọlágúnjú ṣe Sunday clock ní Sunday Igboho pọ̀ báyìí máa fún I was not brought up in that life nǹkan máa bú ọmọ Yorùbá sákìrì so ọmọ yẹn ò mọ ohun tó ṣe ni mo fẹ́ kó sọ̀rọ̀ ṣé mi tí mo kó àwọn àgbàlagbà tó níwú lórí 21 kọ́ máa gbàdúrà fún Sunday Igboho àti Yorùbá náà àtàwọn arúgbó méje okó méje kọ́ máa gbàdúrà pẹ̀lú àwẹ̀ ṣé báwọn yáyẹ náà wà láyé wọ́n dẹ̀ ní gbogbo nǹkan tó mi yẹn sọ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ we have never done anything Sunday Igboho ṣẹ̀mí torí àwa gbàgbọ́ wípé ẹ̀mí ẹ̀ ló fi lélẹ̀ nígbà tí àwọn bandit wẹ̀ tó ń pa Yorùbá tó ń bá obìnrin wá sùn ìdí tá a fi wò nìyẹn ok ṣé ọmọ yẹn obìnrin tó lóun sọ̀rọ̀ ọmọ yẹn wákàtí mo wà ní DSS office láti aago mẹ́sàn-án aago mẹ́rin wọ́n ní kí ló pa ìmọ̀ àti Sunday Igboho mo Sunday Igboho òsàbàbà dámìlẹ̀ ní wá Igboho Jésù làwọn agbéra ní òsàbàbà dámìlẹ̀ wá ó wà ní Kútọ́nù kò sí ẹ bá jẹ́ ká sọ̀rọ̀ nípa gbogbo wọn yẹn mọ́ jẹ́ ká gbàgbé nípa so tí ènìyàn bá sọ nǹkan tó ń là kọjá kẹ́nìkan bá lóun fẹ́ sọ tòótọ́ èèyàn á sì sọ mí lẹ́fẹ́ sọ fẹ́ anybody mi fẹ́ sọ̀rọ̀ òdì I have evidence. Apostle ni o ìdí náà fi pè ní pé àwa wò pé ṣèbí Sunday náà ló jẹ́ Christian ló dẹ̀ jẹ́ Sunday kó dẹ̀ máa wàásù ìrere Jésù ni ládẹ̀wọ̀ pípẹ́ ìgbàlá àdókè ọlọ́pàá àwọn ọlọ́pàá àwọn DSS náà sọ pé ṣé àti converted alágbé bíbélì fún kọ́bí Ọlọ́run jọ kó dẹ̀ gbàkóso ó ń jà fún orí ọmọ Yorùbá títà sọ kájọ àwọn fẹ́ kó gba Jésù ni kó dẹ̀ máa kó gba Jésù ìgbà tó dẹ̀ jáde tí wọ́n yìí fipá mú yàn lọ sódò lọ wàhálà aṣọ because a fi ṣe gáàdì ara wa wípé ẹni yóò afẹ́kọ̀ọ́ bá tẹ̀lé ìgbà tí àwọn DSS bí wọ́n ní àwọn missionary dọ́ọ̀nì lánàá fún Ọlọ́run wà nífẹ̀ẹ́ ìpẹ́ lẹ́sẹ̀ kò sí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ pé kálọ̀ kọ̀ bá kálọ̀ wà tó ọ̀dọ̀ Ọlọ́run àbí nǹkan tá lọ ṣe ni. ó ṣẹlẹ̀ ní wípé
kì í ṣe àsọtẹ́lẹ̀ ló gbé Trump wọlé ó gbọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ó gbọ́ Ọlọ́run ló gbé Trump wọlé ọdún fẹ́ kẹ́nu even though lọ́dọ̀ pásítọ̀ náà sọ pé Kamala Harris ni wọ́n rí but èmi ò lọ nítorí àsọtẹ́lẹ̀ yẹn tó gbọ́ Ọlọ́run ọdún kan tí mo kàn fẹ́ yú jáde níbẹ̀ ni wípé láwọn èèyàn mi tí wọ́n sọ pé Kamala Harris ni wọ́n rí èèyàn méjì ló wà ẹnìkan lòun fẹ́ràn Ọlọ́run òun ó mú homosexual kúrò òun mú lesbian kúrò ẹnìkan ní homosexual yẹn gan kan máa ṣẹ́yìn yẹn gan lòun fẹ́ ìyẹn Kamala Harris Trump wá ní òun ò fẹ́ gbogbo nǹkan wọ̀nyẹn ta ni wọ́n ń fẹ́ kọ́ Ọlọ́run wá fẹ́ràn ṣẹ́ni tó ní kó máa pààyàn lọ pé kó máa ṣẹ́yìn lọ kó máa ṣe àbọ̀ṣọ́ lọ ìyẹn Kamala Harris òun làwọn èèyàn láwọn rí òun làwọn èèyàn fẹ́ràn òun làwọn pásọ̀ sí rí òun làwọn wòlíì rí iṣẹ́ Nàìjíríà nìkan àti Amẹ́ríkà àti gbogbo báyẹn so Ọlọ́run kì í ṣe èké ẹni tó fẹ́ kó carry out ìfẹ́ òun ni Donald Trump yìí lóòótọ́ wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kàn án lóríṣiríṣi bẹ́ẹ̀ nígbà tó di láṣẹ lọ́lọ́run sọ fún mi pé èmi béèrè Olúwa ta ni ẹni bí ọkàn rẹ ń fẹ́ tí prophet bá fẹ́ béèrè kan lọ́wọ́ lọ́wọ́ ó yẹ kó béèrè ta lẹni tí bí ọkàn rẹ tí wọ́n ń fẹ́ láti di ààrẹ náà ṣe pé ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ ni ẹ ṣe tí o bí kìnìún kó ló wà má lọ dàbí Samuel nígbà tó lọ́run lọ sílé Jésè tó ní kó lọ òun ti yan ọba fún un orílẹ̀ ló dá orílẹ̀ Olúwa ní òyìn ló máa ń wojú ṣùgbọ́n Ọlọ́run bá máa fẹ́ ìgbà tí kìnìún tó náà fi hàn mí mo wá kọ̀wé sí ìgbà tí mo kọ̀wé sí mo dé ìṣẹ̀lẹ̀ ìwé tí mo fi dé ìṣẹ̀lẹ̀ sí ni that was 9th May mo dé ìṣẹ̀lẹ̀ kì í ṣe pé bóyá wọn àhesọ on the 9th May mo dé ìṣẹ̀lẹ̀ sí Donald Trump mo dẹ̀ kọ síbẹ̀ pé Donald J. Trump, ex-president of the United States of America, Your Excellency, sir, congratulatory message in advance. Let I read. Who send this? Mbàtọ́ náà ti fi àmì kó ní ó wọlé. Akída wa náà ni. Mo dẹ̀ sọ pé kó lọ wá àwọn pastors tó tọ́ tí wọ́n ní ẹ̀mí Ọlọ́run kó sì máa bá gbàdúrà. Ẹ̀wọ̀n tèmi pẹ̀lú Trump sọ kò yẹ kí n gbé sábẹ́bẹ̀. Bàtà ó kí mi mo dẹ̀ ṣàlàyé fún bí mo dẹ̀ sọ fún ni ẹ lọ gbàdúrà báyìí o. Ó sì lóun ó ṣe ó ní thank you I say ẹ̀rẹ́ tìkan tí mo sọ ń sè. So ó dẹ̀ ṣe ìgbà tó wá di on the 1st 11th yẹn ó kú ọjọ́ mẹ́rin tí wọ́n ṣe election yẹn another that access email rẹ̀. Mo wá fi kó tájọ ní advance congratulatory message as the 47th president of the United States of America. No sense. So nǹkan tó ṣẹlẹ̀ but ó tó di ìgbà yẹn kì í ṣe pé ìgbà àkọ́kọ́ ni tí mo ti ń predict nípa American president. Nígbà yẹn George Bush tí àwọn kan sọ wípé Kerry ni àwọn rí ẹ wo pépà yìí tọ́fẹ̀sì yìí wá sí ìmúṣẹ níbẹ̀ ẹni bá fẹ́ ni kó lọ sí ẹni nǹkan tí mo sọ níbẹ̀ náà ni mo fẹ́ kọjọ yìí nǹkan tí mo sọ rèé pé Bush ló máa wọlé kì í ṣe Kerry ìgbà táwọn pépà máa gbé jáde tọ́jú gbé jáde níbí wọ́n ní another Ìbàdàn based prophet Wálé Ọlágúnjú tó bá fẹ́ ni kó lọ kà wípé Wálé Ọlágúnjú ti sọ láti 20 something wípé òun ni ó wọlé ó sì wọlé òun náà dìde mo aesthetic pépà kì í ṣàkíparọ́ pépà yẹn dẹ̀ jáde ní November 4 2004 náà sọ̀nù gbé jáde sọ kì í ṣe pé bóyá ìṣẹ̀ sọ tẹ́lẹ̀ nípa American president but Trump ó ti wọlé. ṣe rí mo rí gbogbo mo rí kinní yẹn mo sì rí gbogbo kọ́mẹ̀ntì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ sí nìkan ayéfẹ́lẹ́ ṣe rí kinní máa yẹ kì í ṣe babaláwo
apànìyàn sánsan ni ayakìlá ni òun kàn ń pààyàn ṣeré lọ ni ẹ̀mí èṣù tó ń gbé mẹ́rin ló ní kó máa pa ó bani lọ́kàn jẹ́ wípé òun wá ní pásọ̀ kì í ṣe pásọ̀ èmi ti bá ní wọn pàdé rí èmi ò kì í dó sábẹ́ ibi tó bá ti dìtẹ̀ sí mi ẹni pé àwọn èèyàn ẹni oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ tí Yínká Ayéfẹ́lẹ́ wọ́n ní ó lájẹ pé ìkànnì wọn Yínká Ayéfẹ́lẹ́ ó sọ̀rọ̀ sí lẹ́nu èmi wo Yínká Ayéfẹ́lẹ́ mo rí pé Yínká Ayéfẹ́lẹ́ was shocked ṣé nìkan lè wà kó pa 70 ènìyàn kó o dẹ̀ wá máa lọ ṣọ́ọ̀ṣì kó o ní pásọ̀ nínú pásọ̀ rádaràdà wo ni ẹ kò sí òrìṣà kan ní ilẹ̀ Yorùbá táwa gbọ́njú bá tí àwọn bàbá wa sọ fún ẹ pé ó ń gba ẹ̀jẹ̀ ènìyàn kò sí babaláwo kan tó sọ níyì wípé òrìṣà kan wà nílẹ̀ Yorùbá tó ń gba ẹ̀jẹ̀ irọ́ ló ń pa àpàdé ní asọ́dún ní ọ̀dọ̀ àwọn onífá àwọn oníṣẹ̀ṣe àwọn náà fẹ́ protect kíní wọn ni but wọ́n bá fi sùúrù ṣe àwọn kan blame pé ó yẹ kí Yínká Ayéfẹ́lẹ́ gbé lọ kò lè Yínká Ayéfẹ́lẹ́ ò lè gbé bẹ́ẹ̀ mo ní bá ṣe protest lọ sílé Yínká Ayéfẹ́lẹ́ kò need ẹni yìí kì í ṣe oníṣẹ̀ṣe apààyàn sánsan ni apààyàn ni máa yẹ kí ló ń fi ṣe ẹ̀jẹ̀ èèyàn ló mú ẹni tó lóun jẹ ènìyàn Dracula ní ẹ tó ń jẹ ẹ̀jẹ̀ èèyàn tó ń jẹ owó èèyàn tó ń jẹ ẹ̀jẹ̀ èèyàn ẹ̀mí èṣù ló ń gbénú ẹ̀ kí ló kẹ́ Yínká Ayéfẹ́lẹ́ pẹ̀lú ẹ̀ èmi ò dífẹ́ǹdì Yínká Ayéfẹ́lẹ́ o èmi náà mi ìdẹ̀gbógun ti àwọn oníṣẹ̀ṣe o tó oníṣẹ̀ṣe bá ṣe nǹkan tó dáa èmi wá lọ lágùn yóò kọ̀ dẹ́mọ̀ tó ń fẹ́ ṣe yóò dáa and nothing will happen but àwọn náà rí wípé ìrìn àwọn oníṣẹ̀ṣe náà pé bóun lẹ́yìn ṣe ń pààyàn tó sì gbéra ní babaláwo wọ́n ní ẹ̀dá kàkùkàkù torí pé ó fẹ́ ba ẹ̀sìn wọn jẹ́ ni àwọn ṣe bẹ́ẹ̀ and not so ṣèbí Yínká Ayéfẹ́lẹ́ náà gan náà ní ṣe táwọn náà fẹ́ máa gbógun tí àwọn èèyàn sọ pé ó ṣe báyìí kò ní ìkankan Yínká Ayéfẹ́lẹ́ ò ní kankan nínú ọ̀rọ̀ ó kàn gbé jáde ni ìgbà tó dẹ̀ gbé jáde kò ní ìkan bàjẹ́ àwọn èèyàn kọ̀ pé lábẹ́ má gbé kíní jáde o àfẹnú ilé o tẹ́ bá rí tẹ́lẹ̀ kó tó gbé jáde máa sọ pé má gbé lè jáde kò dáa rárá bẹ́ẹ̀ ẹnì yìí sọ pé ọlọ́pàá ti mú nílé ìtàwọn ti mú òde kò wọ́n filẹ̀ kí ló dé ọlọ́pàá filẹ̀ ẹ̀ tó pààyàn 70 kí ló dé táwọn ọlọ́pàá wá fi sílẹ̀ apààyàn tó ti pààyàn 70 ẹ wo ilé tó ti palẹ́kún ẹ wo ilé tó ti sọdá horo tí wọ́n wá jáde lẹ́yìn tó ń give testimony olóró àánú gbà kò ráàánú kankan gbà tó yẹ kó lọ sí church kó lọ máa sunkún títí ayé ni pé òun ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ òun sì jẹ́ èèyàn èmi ò gbèsè àyè Yínká Ayéfẹ́lẹ́ o Yínká Ayéfẹ́lẹ́ yẹ gangan ẹ̀yẹ wa sọ sí ní 2005 ṣebí èmi tí mo wà ń bí tẹ́mi tí mo wà ń bí èmi lè ní rí iná sí nígbà yẹn kó máa rántí nísìnyí pé Olúwa ní kó lọ sí church méje kó lọ tọrọ ìdájẹ́ kó sì gbàdúrà fún ẹ kó máa wípé ọṣẹ Kampala ti dé tó fi kọrin yẹn Ọlọ́run ní òfin kà ní ọlákùn Ọlọ́run àgbáyé ọwọ́ ní orúkọ rẹ̀ ìwọ lágbẹ́ ẹ̀kẹ́lé láì má jẹ kojú tiwa gbàtí bá Yínká Ayéfẹ́lẹ́ jáde ó lọ sí tìbú ó lọ sí sàn pépà ìwà lẹ́bi ó sọ̀rọ̀ sí mi gan ní ilẹ̀ sọ̀rọ̀ ìgbà tó lọ sí ọ̀dọ̀ Aláròyé ló bá sọ pé bàbá yìí Aláròyé ló lọ síbẹ̀ ìgbà Aláròyé dòdò wà pé Ọlágúnjì náà ló sọ̀rọ̀ báyìí o wípé àwọn òṣèré méje wọ́n máa kú o pé bàbá yìí náà ló tún sọ̀rọ̀ pé kò tó ọ̀run o kó yé ṣe dájẹ́ o pé nǹkan báyìí ni o ó dẹ̀ sọ síbẹ̀ pé tóun bá ní ẹ̀ṣẹ̀ kan tóun ṣẹ̀ kí ẹni tóun sọ̀rọ̀ sí kò dájọ́ that's also ṣebí ìṣọ̀mì kìtà ń fọ̀mì kí ló fẹ́ máa bú fún èmi ò sọ̀rọ̀ gbogbo gbà tó sọ̀rọ̀ pépà tó sọ̀rọ̀ sí mi wà so kí ló fẹ́ sọ̀rọ̀ fún so èmi ò gbé sẹ́yìn ẹ o bẹ́ẹ̀ n tó ṣe èmi ò rí nǹkan kan tó bá dì bẹ́ẹ̀. December ta wà ní ẹ̀ ló pé 24 years ìfáà tí mo fẹ́ ṣe thanksgiving kí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo rà àánú gbà ní ìrètí ìwẹ̀ so gbà tí bá fẹ́ wẹ̀ gbogbo ayé ló máa gbọ́ so kì í ṣe nǹkan kọ̀rọ̀kọ̀rọ̀ má jẹ́ káyé gbọ́ kò sí newspaper tí èdè gbé ìwẹ̀ wọ́n dẹ̀ ti wá àwọn káà ti wá àwọn pfl ti wá gbogbo wọn ti wá àwọn ọlọ́pàá ti wá wọ́n ti wá láti Àbújá wọ́n ti wá gbogbo ẹ̀. We saw several occasions 20 I think yes it should be 1999 ní gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn bẹ̀rẹ̀ tí gbogbo àdórí òkú tó lọ́wọ́ sọ pé òun fẹ́ràn mi níṣẹ́ kan pàtàkì kí n yára mi sọ́tọ̀. Gbàtẹ́mi gbóhùn yẹn mo sọ fáwọn àgbààgbà ẹ̀wọ̀n tí mo gbọ́ ṣé ìṣòwò èṣù yé o
wọ́n dẹ̀ ló wọ́n dọ̀rùn àti bá náà mo lè ti wà láti 2000 ti date tí bá ṣe ara mi fún ẹ̀ẹ́dì àmì pé so kò sí lọ́dún ní kí n fa àgbẹ̀lẹ̀ ọlọ́run ló wẹ̀ mí mi ìdẹ̀ ní fèsì tó wẹ̀ tí mo fi ń nura àwọn èèyàn mọ̀ pé mi ń nura mi ipò tó wẹ̀ sóbi kí n fi nura kò dẹ̀ ní mí lára can it be God ọlọ́run ló wà ń bẹ́ẹ̀ n tó ṣòro fún àwọn ènìyàn ó rọrùn lọ́dọ̀ ọlọ́run ọ̀rẹ́ mi kan ti ṣe náà rí gbọ́dọ̀ ọjọ́ kẹrin náà gbé wá sọ́dọ̀ mi wòlíì náà ló wà báyìí gbọ́dọ̀ ọjọ́ kẹrin lóòrùn náà gbé wá olúwa sọ fún mi pé o ṣe ohun tí ò yẹ kó ṣe ó lóun ò wẹ̀ ó ti lọ wẹ̀ ó sì bá mi kò ṣeé ṣe tọ́lọ́run bá fi náà yẹn ni èmi kọ́ lẹ́ni àkọ́kọ́ tí Mósè wà lórí òkè mo sì náà for 40 days and 40 nights ṣó wẹ̀ ṣe bí èèyàn ni Aísáyà olúwa ní kó wà ní ìhòòhò fọdún mẹ́ta tó wọ́n bó ṣe wọ́n lọ́ọ́ ní ṣe ń ṣọlá nǹkan tó yà àwọn èèyàn yẹn àbí Mósè wà lórí òkè àgbọ̀ pé wà Èlíjà wà ní aginjù àlọ́mọ̀ bóyá wà bí òwẹ̀ that's the point bó ṣe wọ́n lọ́ọ́ ní ṣọlá ọlọ́run tó sọ fún ọmọ ìwò ní ìyẹ̀kọ́ lọ fẹ́ àṣẹ́gun nǹkan tó sọ nípa ṣẹ́ta tó ká tó yẹ àwọn èèyàn yẹn ó lè jẹ́ nìyẹn ọlọ́run fi rọ̀ mí lọ́rùn mi kì í wẹ̀ so ni wọ́n pè ní wòlíì tí kì í wẹ̀ so mi kì í wẹ̀ tí ì dé tí o. kò sí ìmọ̀ràn kankan tí mo rí fún ìjọba pé kó research on Nàìjíríà náà kí orúkọ ẹ̀ bá lè wọnú ìwé rere Nàìjíríà ti bàjẹ́ eléyìí tó ń to ìtẹ̀ yìí ní títò káàkiri kó yẹ sá káàkiri kó jókòó sí Nàìjíríà kó ṣe àtúntò eléyìí tí ààrẹ wa ń sá káàkiri tó ń sá lọ sí ìlú òyìnbó káàkiri bí Àjàlá Trump yẹ kó ní kankan yìí nǹkan ti bàjẹ́ kó ṣe àtúntò sovereign country sovereign state under United States of Nigeria without any form of division ó tún Nàìjíríà tó without any form of division based on kìnìkan kó ṣe gbogbo ẹ̀ kó ṣe dáadáa eléyìí táwọn èèyàn wá ń jà wọn làwọn fẹ́ẹ́ lọ wọn ò nílò ẹ wá wò party state ẹ̀ kó jẹ́ country kan state kan wọn ò ní jà ṣé nítorí pé marginalization injustice ló jẹ́ káwọn èèyàn wá dìde kò sígbà táwọn èèyàn wá náà ò ní dìde bọ́n gbé Sunday Igboho kọ́ máa wá síbi Sunday Igboho ló ní dìde bọ́n gbé Simon Akpan ṣé Ngozi Orábùẹ̀sẹ̀ yẹ dọ́kítọ̀ ní tó tún jáde ń sìn tó náà bú tó bí èmèrè yẹ ṣé ọ̀nà tún dìde mọ́tún káwọn èèyàn náà wá ti jáde ó dìgbà tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ ṣé ohun gangan tí àwọn èèyàn yìí ń jà fún tó ń bí wọn ní tó ń sọ pé wọ́n ń pa àwọn èèyàn wáyé ìgbà yẹn ní àlàáfíà ìjọba ààrẹ ló sì lè ṣe bí ààrẹ yìí náà ti wà bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀ náà ti jà ṣe bá jàgbára ni bẹ̀rẹ̀ mi sọ fún wọn àìdíẹ̀ president Bọ́lá Ahmed Tinubu kò lè gba Yorùbá nation fún wọn Tinubu ò ní fẹ́ kí Nàìjíríà pín lórí o kàn gbàgbé ohun tó ń pè ní Yorùbá nation kò lè gbà á ṣebí ìgbà tí bàbá tí àwọn Aláròyé tó ń lọ interview bàbá mo wà lọ́dọ̀ bàbá mo ní bàbá mo query bàbá Akíntóyè mo ní bàbá ohun tí Bọ́lá Ahmed Tinubu dání national ni ohun tí ẹ̀yin gbé dání Yorùbá nation ni kò jọra ẹ̀yin náà lẹ sọ pé tọ́ba ní kẹfà nìkan kalẹ̀ Tinubu náà ni ẹni tó ṣe lẹ́kọ̀ọ́ ní bàbá kí ni ò lè wọ́ọ̀kì o ìgbà tí wọ́n wà ó lè dákẹ́ tọ́ba dé pé mi làwọn agitator bàbá làálọ̀ bá lè bàbá ẹni tẹ́lẹ̀ fẹ́ fà kalẹ̀ ni ẹgbẹ́ protest letter lọ sọ́dọ̀ ẹni sí bàbá náà yẹ kó lọ bá bàbá kí òyìnbó yẹ kó lọ bá èmi wà lọ́dọ̀ professor tó ìdọ̀sọ́ tó wọ́n interview ẹ̀ mo ní bàbá kí ni ò papọ̀ kò ṣeé ṣe ẹni yìí ó ń jà fún orílẹ̀-èdè Nàìjíríà Yorùbá nation ní tiwa ẹ wá ní ẹni yìí ni o ṣé wọn ní bá fojú wò ní pé ẹ ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu ojú wo lẹfẹ kí ọmọ Yorùbá wá fún òní ok ààrẹ tó bá jẹ́ mi tó bá fẹ́ sọ ṣe bí bàbá sọ pé tó máa ní kó fa nìkan ó ti fa Tinubu kalẹ̀ fún wa President Tinubu ìsàlẹ̀ kí ló yẹ kí bàbá ọlọ́ba ń sè kó ní the prophet letter kó gbé lọ sọ́dọ̀ ẹ̀ kó ní kó fa break limit ṣó máa ṣe é ṣe yìí but tí Yorùbá bá ṣe papọ̀ tí gbogbo Yorùbá pápá tí mo ṣọ̀kan àtàwọn Afẹ́nifẹ́re tó parí ìjà àtàwọn Sunday Igboho Àgànàgà àti màmá oníkì tí gbogbo àpapọ̀ bí ayé bàbá Awólọ́wọ̀ kò sí ẹgbẹ́ tó ń sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní jẹ́ Yorùbá náà ni ó máa tẹ̀lé àmọ́ ìpa àwa ẹ̀ lè yan ó dà níbo làárẹ̀ fẹ́ tẹ̀sí báyìí sọ́dọ̀ pàtà pásọ̀rọ̀tì Afẹ́nifẹ́re tiẹ̀ àbí bàbá Adébánjọ Afẹ́nifẹ́re tiẹ̀ àbí Yorùbá council of elder ló fẹ́ lọ àbí nìyà níbo ni bàbá yẹn fẹ́ lọ ẹni bí Yorùbá ká ṣe pín àwa ohun tó fi àjẹ wa gan tí Yorùbá bá ṣọ̀kan bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu á ṣe tiwa ẹ wo gbogbo àwọn Haúsá bí Buhari ṣe burú tó yẹ ṣe gbogbo wọn tẹ̀lé ṣe gbogbo àwọn Haúsá tẹ̀lé lẹ́yìn ẹgbẹ́ kan protest nígbà díẹ̀ torí pé àṣọkan ni ẹ tó bá dẹ̀ sọ fún pé a gbọ́dọ̀ ṣọ̀kan ẹgbẹ́ rúdurùdu tó wà kúrò náà
ẹgbẹ́ èpè kúrò ìyá lèmi sọ fún nígbà kan ẹ̀yin blọ́gà kílẹ̀ ti pè fún èpè ní òde rán kankan káwọn blọ́gà kankan wá sí kan láwọn ṣépè fún èpè ló fẹ́ jẹ́